ṣùgbọ́n èyí tó wà ń ta ń sìn ní ti ànábì sàábé àti sàwábà èèyàn mẹ́rin tí Òṣùpá dárúkọ yìí pé tá a bá ń sọ nípa orí fújì lérí o ẹ̀yin gbọ́ fújì dáadáa torí tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ nínú ẹ̀ tẹ́ ẹ̀ bá rìn nínú ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ ọ̀tún àtòsí ẹ̀ ẹ̀ ní mo ní aláàjì tó bá yọ ẹ̀yin ti kúrò ní fan lásán ẹ̀ ti di one of the big fans tí aláàjì ní ẹ̀ ti ń gbọ́ Barrister Bọ́nsìn àti fẹ́ yóò lè ra lógójì ọdún àbíkó fẹ́ tó bẹ́ẹ̀ àbíkó ju bẹ́ẹ̀ lọ tí almost 50 years ṣé ní gbogbo àwọn olórin fújì yìí táwa ni a lè rétí gẹ́gẹ́ bí ànábì ta ni sàábé ta ni sàwábà lọ́dọ̀ tí. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa mo mọ nǹkan tó jẹ́ pohùn àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Basido ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àrífọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàábé ni ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé kò yé ni èmi ni yé ni èmi Ọlọ́run ló ń jẹ́ èmi ni kẹ́dà yé ni èmi ni ẹ má ní àwa ni ẹ yé ni àwa Ọlọ́run ló ń jẹ́ àwa kẹ́dà yé ni àwa ni. àwọn tó Òṣùpá sọ yìí ṣé bẹ́ẹ̀ náà ṣé bóyá ewu yẹn ṣé ó rí ewì pé òun Òṣùpá ànábì lòun Pasuma ànábì ni Òbésèré ànábì ni Bàrúsátì ọmọyàwó ológun ànábì ni ṣùgbọ́n àwọn yòókù kan wà ní mọ̀kámọ́ sàábé àti sàwábà. àròsọ ní gbogbo yẹn àròsọ lásán tí ò mo sọ yìí láti sọ bẹ́ẹ̀ tí ò make any goddamn sense because Barrister sọ yìí pé Àyìndé ni Fuji creator creativity àsọ̀rọ̀ lọ́jọ́kọ́jọ́ Fuji originator originality àsọ̀rọ̀ lọ́jọ́kọ́jọ́ Fuji prophet tààrọ́ látòdì ọ̀run wá sáyé pé kó wá jíṣẹ́ fújì yìí o fọmọ ìdùnnú àdàmọ̀ kọtẹ́wọ́ gbàjọ́ Àyìndé ní fújì creator lọ́jọ́kọjọ́ ẹ̀yìn lẹ́ni kí n máa roko ẹni tó ní mí ẹni kí n máa ẹ̀nà fújì commander ǹjẹ́ kí ni kí n máa ṣe láyọ̀ fi mọ́ mi lé ẹlórin ni kí n máa kọ fújì commander gbogbo ìgbà yóò tí lè lò tí mo bá ń ṣeré tí n bá wá fèrè lẹ̀ tí n bá sọ pé mi ò ṣe mọ́ má jẹ́ ń dá àrípò ṣe é rọ̀ bí Ọlọ́run má jẹ́ adá àrípò ṣe é rọ̀ bí Ọlọ́run má jẹ́ adá àrípò ṣe é rọ̀ wọlé aṣíwájú ẹ̀dá òtí jẹ́ mọ́ má jẹ́ adá àrípò ṣe é rọ̀ bí Ọlọ́run. aláàjì sọ láàrin yẹn ó dẹ̀ tí wàá sọ yí pé. Alore TV. káàkiri tí ẹ ti wo tẹlifíṣàn alẹ́ fún àwọn ọmọ Yorùbá ẹ kúlé ní àkàrà lé o ẹ̀rọ wa ní àkí àwọn tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà lónìí orílẹ̀-èdè Amẹ́ríkà la lọ yà orílẹ̀-èdè Amẹ́ríkà la wáyé o torí tí a bá ti rí ara Amẹ́ríkà àwàrà Amẹ́ríkà náà ni àyè yìí náà fi kí bàbá wa dáadáa Alhaji Abdulrahman Tajudeen káàbọ̀ sí orílẹ̀ Nàìjíríà bàbá ẹ mọ̀ káàbọ̀. ẹ kúlé ṣé dáadáa la báyìí o. bó ni gbogbo ọ̀hún. alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi rabbil alamin. fún ẹ̀yin tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ àti ẹ̀yin tí ẹ tún wọn lásìkò yìí ọ̀kan lára àwọn olólùfẹ́ dókítà Síkírù Àyìndé Barrister ni wọn ẹlòmíì kan máa kàn ní àlálà alájí àgbà bàbá kọ́ lè mọ̀ pé lóòótọ́ ẹ̀jẹ̀ alájí àgbà náà ló gbé ni. kódà àwọn kan wà wọ́n sọ fún àwọn ọ̀rẹ́ mi alájí àgbà ẹ̀kọ́ ni alájí àgbà kọ́ lè mọ̀ pé lóòótọ́ ẹ̀yìn alájí àgbà gbogbo ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni wọn kan. mélòó la fẹ́ kọ́ mélòó ni ká sọ lórí alájí mélòó ṣé èyí tó fi ṣe wáàsí ní ká sọ ni àbí tó fi sọ̀rọ̀ àbí tó fi kìyàn mélòó la fẹ́ sọ. èyí tó fi ṣe wáàsí. aláàjì Ọlọ́run kò ṣàánú kó bá ṣe dáadáa fún ọ Agbájérọlá Sìkí Bàrí wọ́ndà ọmọ òde ṣìfà ọmọ ìyàwó ológun ọmọ ogun kẹ Ọlọ́run bá àforíjì ẹni rẹ lọ́rùn. aláàjì nígbà tó láti bá fẹ́ nígbà tó bá pé ó fẹ́ wọlé àbọ̀ fẹ́ kí ẹ àwọn èèyàn asàlámù aláìka asàlámù aláìka asàlámù aláìna sallallahu alayhi ta'ala wa salam sallallahu alayhi ta'ala wa salam sallallahu alayhi ta'ala wa salam sallallahu
sallallahu alayhi ta'ala wa salam. Subhanallahi alhamdulillah astaghfirullah la ilaha illallah la ilaha sallallahu alayhi ta'ala wa salam sallallahu alayhi ta'ala. Onílùmí ẹlùlù àlùjọ ìyẹn ló rọ̀jò àròdà lọ́wọ́ dókítà olórin ọba ẹ̀yẹn sámú àwùjọ ayé níbi tó ládùn tó láàrin ọ̀ṣàlà káyìí tó bẹ̀rẹ̀ náà torí àìmá gbọ́ wíwìrì bí àṣà ìdè. ẹ̀yẹn ṣáàdìbọ̀ ní mo ṣàlà káàbọ̀ sá ẹ jẹ́ kí a lọ sínú ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ṣẹlẹ̀ lásìkò yìí tó tó kí ẹ padà sí nàìjíríà nínú ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Alhaji Wasiu Alabi Pasuma àti ẹni tí ó mú ọ bíi mẹ́ńtọ̀ tó ń pọ́wọ́ lé wọn ó rí wọn ó ń tẹ̀lé wọn ìyẹn Táyé Currency Alhaji Táyé Adébísí tó wà nílùú Ìbàdàn wọ́n fọ̀rọ̀ ẹ̀ lọ wájú wọ́n fọ̀rọ̀ sẹ́yìn kí wọ́n á di ultimate gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ́ ti gbà wọ́n ńgbà kan pé àsìkò tó wáyé ipò aṣáájú náà wà ibi tó bá fẹ́ kù díẹ̀ káàtó láàrin àwọn onífújì kan bọ́ síbẹ̀ kan ṣe àlọ́bẹ̀ẹ́sẹ̀ pàṣẹ́yìndé wọ́n lè ṣe lóòótọ́ wọ́n pẹ̀tù sí wàhálà yẹn gbogbo bí àti Currency o àti Paso wọ́n ní kò sí wàhálà mọ́ ṣùgbọ́n nínú ẹ̀ náà látún gbọ́ èyí tí Òṣùpá ní òun ànábì mẹ́rin nínú àwọn olórin fújì òun mọ́ra òun mọ́ Paso òun mọ́ Obesere òun sì mọ́ Alhaji Síkírù Àyìndé Barrister ọmọ ìyàwó ológun tó ti lọ fọlọ́ máa foríjì àbá dáadáa ó wá ní lẹ́yìn àwọn tó ń dárúkọ yìí o àwọn tó bá tara wọn jáde a lè classify àwọn bíi sàábé àbí ká pè wọn ní sàábà àwọn olórin fújì rélé àwọn olórin fújì rélé o kálukú bẹ̀ sí sọ oríṣiríṣi lórí comment section ṣé Wasiu Ayinde kì í ṣe ànábì ni Wasiu Ayinde ju sàábé ju sàábà lọ ànábì lẹ kí òun náà jẹ lójú tí ipò ogun ni Wasiu Ayinde wà tá a bá sọ nípa olórin fújì ṣé sàábé ni sàwábà ni àbí ànábì. tọ́ ọlọ́run ọba lọ́kùnrin kó ṣe dáadáa fún wa. Alhaji Síkírù Àyìndé ọmọ Balógun wọ́n ti sọ̀rọ̀ nínú rẹ́kọ̀dù wọn kan. Wọ́n ní lẹ́sọ̀ lórí wa o lẹ́sọ̀ lórí wa lẹ́sọ̀ lórí wa o lẹ́sọ̀ kò sáré nínú olórin èébú èrè wa gẹ̀jẹ̀gbẹ̀ à ń pègè gidi ni kò sẹ́yìn nínú olórin èébú o èrè wa gẹ̀jẹ̀gbẹ̀ à ń pègè gidi ni níbo la kíyànde Àyìndé Ògún níbo la kíyànde o ta ó ti máa bára wa jà ẹ jẹ́ ká ṣeré tó lọ́gbọ́n. Barrister fi kọ́ lórin pé níbo la kíyànde ìnà ta fún máa bára wa jà ó lè ti sọ́nù Destiny ó ní tá bá ń gúnyán nínú ewé tá bá ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀pọ̀ ẹ̀pà ẹni máa yó ayó ajé ìyá òdì tọmọ lọ́wọ́ ajé bàbá òdì tìyà lọ́wọ́ kí làwa ń ṣubú kí làwa wá ṣubú ara wa fún wa yan ọmọ onítàsí ẹ̀dá kẹ́sì mi àgbàjá. Ó ní tó bá sọ pé èèyàn kan kọrin sí wọn ní lágbájá ló ń bá wí bí Kọ́hìndé bá kọrin Ìdòwú ló ń bá wí bí Táyé bá kọrin Ìdòwú là ń bá wí àṣebàjẹ́ ṣèbí tòun là ń wí ẹgbà pépé lówe là kọ sọ̀rọ̀ orin a ṣe búburú ẹ̀ máa kú ara fún bàbá ń gúnyán nínú ewé bàbá ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀pà ẹni máa yó ayó ajé ìyá òdì tọmọ lọ́wọ́ ajé bàbá òdì tìyà lọ́wọ́ kí là ń wá ṣubú ara wa fún wa yan ọmọ onítàsí ẹ̀dá kẹ́sì mi àgbàjá. Ọlọ́run ọba ló ń sọ nínú Kùránì o ìwé mímọ́ ó ní wà látàsídìí o zálìmí náà ìlà àlàlà alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ àtúbọ̀ tọ́wọ́ alábòsí kò ní dára ní ìgbẹ̀yìn ayé wọn agbájé lọ́la o lójú ẹlẹ́gàn mi á dára lójú ẹlẹ́gàn mi á dára. Alájú wa lọ sínú orin wẹ́rẹ́ ní Supreme Fuji Commanders
àtúngbèrè wá dé àwa lọ́wọ́ ẹgbẹ́ Fuji vibration àtúngbèrè wá dé àwọn olòdù kéékèèké ó ẹ lọ súnra kì í wọ́n ní kí lẹ́rẹ̀ ń ṣe léèrè tẹ́lẹ̀ ní nǹkan ò lè ṣe kì í lẹ́ ń kọ́ lórin tẹ́lẹ̀ ní nǹkan ò lè kọ́ bígun ṣe pa lórí tó kò lè bá wò ó gbèdé o tó bá jáde orí mi ò kò lè jẹ́ kí bàbá jẹun tó ní bàtà ẹsẹ̀ mi kò lè jẹ́ ń dọ̀bálẹ̀ o bí mo bá dọ̀bálẹ̀ o ń bá yà kí bàbá mo ti dẹ̀yìn gẹ́gẹ́ o èmi ò ṣe gbé kárí ṣé mo ṣe bí gbá ni wọ́n ń pa ẹnì kan ò nípa wo ẹ jẹ́ kó yẹ mí mò ń bẹ́ o ẹ jẹ́ kó yẹ mí mò ń bẹ́ o ìyẹn ní ìyẹlẹ́lẹ́ ìrọ̀ nira dàbà ẹ jẹ́ kó yẹ wá mú àwa ò àwa ní irúmọlẹ̀ tí ń ṣeré fọmọ eléré àwa ní irúmọlẹ̀ tí ń pèdè fọmọ eléré o Fuji vibration àwa lọ̀gá olórin ọmọdé mẹ́ta ń ṣeré eré o eré ayò ìkọlóhùn ó gọ̀pẹ́ eré o ìkọlóhùn ó tàrùn eré o ọgọ̀pẹ́ kí ló ń jẹ́ lójì ní lójú o lọ́làjù apẹ̀rọ̀ láyé lọ́bẹ̀ ẹ̀jà dúró mbẹ̀. bàbá ìbéèrè mẹ́jà ká lórí ẹ̀. mo mú orin yẹn wá ká lè padà sórí ìbéèrè yìí náà ni o. aláàjì sọ pé kí ló ń jẹ́ lójì ní lójú olólàjù wọ́n fojú jọra wọn ni akọmọláyè lábẹ́ akọmọláyè ni wọ́n fojú jọra wọn ni wọ́n kì í ṣe ìgbéra kàn máa ṣe wá kàn máa ṣe wá kàn máa ṣe wá kàn máa kí wọn ọmọ mùsùlùmí wọn ò gbọdọ̀ yóò di àdánilóró kò mọ̀ pẹ́ ẹwọ́n bí ṣe ń bọ̀ lórí Destiny yẹn bàbá wò dáadáa a rí pé aláàjì lọ́wọ́ sọ nínú orin wéré pé kí lẹ̀ ń ṣe eléré tẹ́lẹ̀ nìkan ò lè ṣe so ṣe rí káwọn olórin kan máa kọrin pé à ń jẹ́mi àtàsíra wa yìí ó ti wà láti tìkan ṣe tipẹ́ kò ni lè lè stop kò lè stop ẹ jẹ́ ká kí wọn bó ṣe ń ṣe yẹn ṣẹ́rí n tó dájú ní pé kó sábà fìfẹ́ ṣe because kò sẹ́ni tó máa gbégbá ẹ̀ lẹ̀ tí ò ní wá bó ṣe máa tà sí kò sẹ́ni tó máa dá iléeṣẹ́ lẹ̀ kódà kí ó yẹ pé kí lamẹ́ríkà náà lè ní í sìn orogún òwò wà wọ́n ń ṣe neatly. lamẹ́ríkà tẹ̀ ti wá orogún òwò wà dáadáa. ó wà orogún òwò wà because ẹlòmíì kọ́mìnì mi máa bọ́ sórí commercial wọ́n máa sọ pé don't buy kíní kan this is good kíní kan kan bẹ́ẹ̀ yẹn ó máa wá orúkọ ó lè jẹ́ bóyá báwo máa ṣe fẹ́ sọ náà o kó ṣe kó jẹ́ pé bóyá pé ẹsẹ̀ bóyá Stephanie lẹni tó ní kíní yẹn ó lè ẹni yẹn lè bọ́ sórí commercial kò ní don't buy Steph you can buy my own product. kò ní sọ délẹ̀ torí ẹjọ́ torí kéèsì. exactly a kò ní don't buy Steph kíní kan kan bẹ́ẹ̀ yẹn buy my own product kíní kan so kò síbi tí àti kẹ́lì ìyàlẹ́ àkójù ni ò dáa ẹ̀gẹ́ bọ́ mi sìn and gbogbo tabadẹ̀ máa wá ṣe ká máa rántí pé a ní culture ká máa rántí pé ọlọ́run nínú Kùránì náà ọlọ́run ní kí a bọ̀wọ̀ fẹ́ni tó bá jù wá lọ sọ́nù Suratul Isra bọ́mọ ṣe máa bọ̀wọ̀ fún chapter 17 bọ́mọ ṣe máa bọ̀wọ̀ fáwọn òbí ẹ̀ pé má yàjú sáwọn òbí ẹ̀ ṣe dáadáa sáwọn òbí ẹ̀ ẹgẹ́ ẹ̀kọ́ mi sìn bẹ́ẹ̀ náà ló tẹ̀lé jẹ́ ká mọ̀ pé ẹni tó bá jágbàlagbà à á bọ̀wọ̀ fún ni aláàjì kọrin kan nínú rẹ́kọ̀dì ó ní torí ó bọ́mọdé kan bẹ̀rẹ̀ tó wó di àgbà ọmọlẹ́yìn àṣerú ẹ̀ náà fún ọmọlẹ́yìn àṣerú ẹ̀ náà fún ọmọlẹ́yìn àṣerú ẹ̀ náà fún ṣẹ́rí kò sí èèyàn nígbà nígbọ́sà láyè kó wọ ẹ̀fọ́ ìyí tó yẹ bá gbìn lèèyàn máa ká ó dẹ̀ sọ́ńbì kan wípé ọmọdé ò gbọ́dọ̀ rí mi fi ohun torí mo mọ̀ wọ́n ara mi bàbá rọmọ tó dọ̀wọ́ lọ́jọ́ kan wọ́n fi sílẹ̀ fọlọ́hún
ṣe bóun náà àdàgbà lọ́jọ́ kan ohunkóhun tá a bá fún ní ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la torí ọmọdé kan láṣọ títí kó lákìsà ju bàbá ẹ lọ àgbàlagbà gbọ́dọ̀ rí mi jẹ torí mo mọ̀ ara mi bàràgbà tó dọ̀hún lọ́jọ́ kan á fi sílẹ̀ fọlọ́hún ibi tágbàlagbà bá gbé dúró lọ́mọ kéékèèké ń bá ohun tá a bá fojú ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la torí bọ́mọdé ò bá tán òun láti bá àrọ́bá bá torí kàtígórì ó kàtígórì nílé ayé onílé ayé so tí Táyé Currency bá wá ronú orin Alhaji yẹn ó yẹ kó gbà pé kàtígórì nílé ayé Ọlọ́run ní kí Pasuma jù lọ èèyàn fọwọ́ ọ̀fẹ́ tó bá jù yàn lọ ni. ó wọ̀lọ̀ gbà fún Pasuma. oh yeah exactly ó gbọ́dọ̀ I mean one thing is that kò sí nǹkan àgbàlagbà ṣe ọ̀fìn ọmọdé jẹ náà ni o wọ́n fi ń gbowó ní báńkì àwọn tó bá jù ẹ lọ oníyàn jù ẹ lọ wọ́n ní bàbá wa ń rọ̀ṣọ̀ra ó ní ọkùnrin kan ó ní lágbájá jù mí kì í jáde náà kì í ṣe Nàìjíríà bàṣà nìkan máa ń kọ bá tẹnu bàbá wa ń rọ̀ṣọ̀ra ń sìn àníkù òbí ó ní lágbájá jù mí kì í ṣọ̀rọ̀ díẹ̀ yẹn kò jẹ́ gé kúrò ṣẹ́ mọ̀ yẹn ẹni gbẹ̀yìn bá díẹ̀ yẹn kò ṣe é gé kúrò ìyẹn ojú ẹ lọ ẹ̀ńgẹ́ ẹ̀kọ́ mi sìn torí pé àjọ ń tajà kò ní ká má mẹ́gbẹ́ ara wa ẹ̀ńgẹ́ ẹ̀kọ́ mi sìn kágbàlagbà náà dé wàá ronú yí pé n ta bá ṣe léyìn bí àṣà Barrister ọ̀tàn ni ò ó ń bọ̀ lọ́la o torí ibi tágbàlagbà dúró sí báyìí lọ́mọ kékeré náà máa bá ọmọdé yẹn náà ó padà bọ̀ wá di kíni ó padà bọ̀ wá dàgbà báwa ta dàgbàlagbà náà I mean stage by stage by category òun ni ilé ayé àsìkò wà tó jẹ́ pé Alhaji náà sọ nínú orin ẹ̀ pé àsìkò kan wà tó jẹ́ pé ọjọ́ àárọ̀ wa a máa dàbí ọmọdé a máa ṣe bí èwe tó bá dọjọ́ ọ̀sán a máa ṣe bí pé agbára wa ability wà ó bá padà bí tá ti bẹ̀rẹ̀ yẹn máa padà wá síbẹ̀ ìyẹn lọ́jọ́ alẹ́ tó bá dọjọ́ alẹ́ tó yẹ pé àwọn kan náà tó máa ní ọ̀sán pátá wa bá di alẹ́ tán pátá wa bá di alẹ́ tán yẹn àwọn tó lò sọ yẹn náà máa control wa so kéèyàn ṣe dáadáa bàbá kéèyàn ṣe dáadáa because one thing is that ilé ayé ìkó is category by category n tó bá dà lẹ́yìn ohun ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ ni ẹ̀ńgẹ́ ẹ̀kọ́ mi sì bó tó bá jágbàlagbà má fojú pé torí pé ọmọdé yẹn kò fẹ́ máa rí fún nǹkan ṣe kíní kan Ọlọ́run ló dá gbogbo wa o wàlà áwùlà wàlà kú wáta ìlàbílà kọ́mọdé náà dẹ̀ bẹ̀rù àgùn náà kó bẹ̀rù ọjọ́ orí tó gbàlagbà yẹn fi jù lọ àmì bí wàásù Alhaji kéwà ọlọ́ba ṣe dáadáa fún wọn bí àwọn kókó wà tó yẹ pé mo like gba kéwà I mean I said so many things nípa àwọn nǹkan tí ó yẹ kó ṣàtúnṣe but tọ́bárà àwọn nǹkan tẹ̀yàn ń ṣe tó dáná ká sọ exactly I mean gbà tó di pé ó jẹ wọn ní agbájé lọ́lábà ìwọ̀nda Àyìndé adé bàbá ọba kọ́láwọlé mi kọ́lìntì Àyìndá adé bàbá ọba ṣé Barrister gbígbà sí lọ́mọ ṣé kọ́lìntì bí Alhaji bí kéwà lọ́mọ wọn bí wọn lọ́mọ náà ṣùgbọ́n wọ́n gbà fún wọn gẹ́gẹ́ bíi pé wọ́n gbà fún wọn agbájú wọn pè wọ́n ní bàbá so tí Táyé Currency náà bá gbé Pasuma ní bàbá kó epo jù bàbá bí àkọlé ni bàbá àwọn kan náà ní máa po àwọn tó mú náà ó ń bọ̀ wá tó máa po náà ní bàbá. bàbá ṣe wá rí èyí tó ń jà ràn nílẹ̀ lásìkò yìí ti Táyé Currency àti Paso àwọn tí wọ́n ti gbé sẹ́gbẹ́ kan ìyẹn ti lọ sí odò ó ti lọ ọmọ mi Alhaji Fọdúkẹ́ Àyìnlá láti bá wọn dá sí wọn ti yanjú ẹ̀ Alhaji Kiwa náà mo náà dá sí wọn yanjú ẹ̀ ọpẹ Currency Ìbàdàn wọn pe Àlàbí náà sí wọn pe Currency Ìjẹ̀bú wọn pe Àlàbí náà sí Ìjẹ̀bú wọn ti yanjú ẹ̀ ìyẹn ti lọ sódò ó ti lọ ọmọ mi ṣùgbọ́n èyí tó wà ń ta ń sìn ní ti Ànábì Sàábé àti Sàwábà èèyàn mẹ́rin tí Òṣùpá dárúkọ yìí pé tá a bá ń sọ nípa orí fújì lérí o ẹ̀yin gbọ́ fújì dáadáa torí tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ nínú ẹ̀ tẹ́ ẹ̀ bá rìn nínú ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ ọ̀tún àtòsí ẹ̀ ní mo ní Alhaji tó bá yọ ẹ̀yin ti kúrò ní fan lásán ẹ̀ ti di one of the big fans tí Alhaji ní ẹ̀ ti ń gbọ́ Barrister bọ́ sí àti fẹ́ yóò lè la lógójì ọdún àbíkó fẹ́ tó bẹ́ẹ̀ àbíkó jù bẹ́ẹ̀ lọ tí almost 50 years ṣé ní gbogbo àwọn olórin fújì yìí táwa ni a lè rétí gẹ́gẹ́ bí Ànábì ta ni Sàábé ta ni Sàwábà lọ́dọ̀ tí àwọn tó Òṣùpá sọ yìí ṣé bẹ́ẹ̀ náà ṣé bóyá ewu yẹn ṣé ó rí ewì pé òun Òṣùpá Ànábì lòun Pasuma Ànábì ni
Òbésèré ànábì ni Bàrúsátì ọmọyàwó ológun ànábì ni ṣùgbọ́n àwọn yòókù kan wà ní mọ̀kámọ́ sàábé àti sàwábà. àròsọ ní gbogbo yẹn àròsọ lásán tí ò mo sọ yìí láti sọ bẹ́ẹ̀ tí ò make any goddamn sense because Barrister sọ yìí pé Àyìndé ni Fuji creator creativity asọ̀rọ̀ lọ́jọ́kọjọ́ Fuji originator originality asọ̀rọ̀ lọ́jọ́kọjọ́ Fuji prophet tààrọ́ látòdì ọ̀run wá sáyé pé kó wá jíṣẹ́ Fuji yìí o fọmọ ìdùnnú àdàmọ̀ kọtẹ́wọ́ gbàjọ́ Àyìndé ni Fuji creator lọ́jọ́kọjọ́ ẹ̀yin lẹ́ni kí n máa roko ẹni tó ní mi ẹni kí n máa ẹ̀nà Fuji commander ǹjẹ́ kí ni kí n máa ṣe táyọ̀ fi mọ́ mi lé ẹ̀lórin ni kí n máa kọ́ Fuji commander gbogbo ìgbà yóò tí lè lò tí mo bá ń ṣeré tí n bá wá fẹ́ eré lẹ̀ tí n bá sọ pé mi ò ṣe mọ́ má jẹ́ ń dá àrípò ṣe é rọ̀ bí Ọlọ́run má jẹ́ adá àrípò ṣe é rọ̀ bí Ọlọ́run má jẹ́ adá àrípò ṣe é rọ̀ wọlé aṣíwájú ẹ̀dá òtí jẹ́ mọ́ má jẹ́ adá àrípò ṣe é rọ̀ bí Ọlọ́run. aláàjì sọ láàrin yẹn ó dẹ̀ tí wàá sọ yí pé who can tell me the full meaning of Fuji sound kò ní tọ̀hún kó la díẹ̀ fọmọ ayé kan gbọ́ ẹni sọ ìlú Àyìndé nílé àná ẹ̀ là ní túmọ̀ ẹ̀. Fuji sound is combination of music consisting of sakara àpàlà jùjú afro gudugudu waro possibly highlife mo lè gbé possibly ó ní mo lè gbé tó bẹ́ẹ̀kan máa ń dayọ̀ mo lè gbé tó Látúnjí Yusufu yọ mo lè gbé tá àfúrúfú jiyọ àbítájì Haruna Ṣọlá babaga ní mo ṣíbìlà ẹni rí nǹkan jẹ tó ń jó ẹjẹ àdúró mẹ ṣẹ́rí. bàbá kẹ́kẹ́ tó wọlé pẹ̀lú ìjẹsọ yìí ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé ànábì ni Barrister lábòlé Fuji. kò tún sànàbì kan tó tún fẹ́ dé gbogbo àwọn tó wá kù tó ń jáde lẹ́yìn Barrister àwọn ni sàábé sàwábà kíní kan yẹn. Òṣùpá gan sàábé ni Pasuma sàábé ni. exactly ṣé wàá rí bí àwọn sàábé yẹn wọ́n wá wà category by category. wọ́n tún ní category. ní pàṣẹ sọ yìí sí nígbà táwọn bí wáyé lẹ́yìn ìgbà táwọn bí wáyé sallallahu alaihi wasallam àwọn kàlífà mẹ́rin náà wáyé lẹ́yìn ẹ̀ Sayyidina Abubakar Sayyidina Umar Sayyidina Uthman àti Sayyidina Ali karamallahu wajhahu kẹ́lẹ́ Sayyidina Ali yìí kọ́ sí nàánú Muhammad an taba pe gbogbo wọn à ń ṣe lọ́dí aláwọ̀tara ni bọ́ taba pe Sayyidina Ali àní karamallahu torí pé Ọlọ́run fún ní ìmọ̀ ó fara ru ànábì kì í ṣe gbogbo ẹ̀ lálẹ́ ló fún. exactly ìmọ̀tọ́ lọ́hùn fún lọ́lọ́hùn la fi ń lò ó bẹ́ẹ̀ pé Ọlọ́hun kàrá mọ́ ẹ̀ ó fara ru ànábì ó já ìgbọ̀ngbà lọ́wọ́ ànábì ó já wàrí gbà lọ́wọ́ ànábì àmọ́ Ọlọ́hun wá kọ́ ànábì mọ̀ ṣe ànábì ò wá ròyìn pé torí pé ó ní ìmọ̀ ju gbogbo àwọn sàábé tó kù lọ kó wá fi ṣe sàábé aṣíwájú ó wà láyé gbàtà Abubakar jẹ kò gbé lórí àwọn yòókù. exactly tó ló wò ó pé nígbà tí Sayyidina Ali ò tí ì lójú lágbárí làbúbákiri ti ń fi owó ra ẹrú sínú Islam nígbà tí Sayyidina Ali wà ní kékeré ní Uthman òun tiẹ̀ tún lówó ju Abubakar lọ ní Uthman ó lówó débi pé ọmọ méjì lànàbì fún un. méjì ànábì fẹ́. ẹnu ọmọ ànábì ló fẹ́ méjì. ok òun fẹ́ méjì inú ọmọ ẹni ànábì ti fẹ́. inú ọmọ ànábì méjì. ok. olùkùtùm wà lára wọn àti Rukaya ni ànábì ló fún Sayyidina Uthman torí pé ó fi owó ó fi ń gbé Islam ga bọ́lá ṣe kẹ́ẹ̀tó òun bọ́lá ṣe wá kẹ́ẹ̀tó pẹ̀lú bó ṣe lówó tán o Ọlọ́run máa pèpè orí ìmọ̀ọ́rù Ọlọ́run pèpè orí ìmọ̀ọ́rù o àbáṣàfúnlá ànábì kò gbé borí ìmọ̀ ànábì ti lé ẹ̀ dáhùn kó tó fayé lẹ̀ pé tí n bá gbéṣẹ́ o ìwọ Abubakar ìwọ ni kò jẹ àléfà àkọ́kọ́ lẹ́yìn Abubakar ìwọ Umaru tó kò lówó tó Uthman náà but ànábì ò sọ wípé torí pé Uthman fowó rọ̀ òun lọ́wọ́ ó ti ṣe nítorí ẹ̀ kó ṣe lójú ayé ẹ̀ ó fún nú àwọn ọmọ ẹ̀ méjì lóbìnrin ó fi dùn nú gẹ́gẹ́ bí owó tó ṣe so now ànábì ò wá torí ẹ̀ sọ pé kí Uthman kó jẹ àléfà ẹlẹ́ẹ̀kejì asàfùlà ẹlẹ́ẹ̀kẹta ló wá padà wá jẹ
Umaru ló jẹ ẹlẹ́ẹ̀kejì Uthman kó tẹ̀lé kẹ̀kí Sayyidina Ali kó wá tẹ̀lé pẹ̀lú gbogbo ẹ̀ náà tẹ̀sọ́ wọ́n bí Ànábì ṣe wá tó yẹn káwá rẹ́fẹ̀rẹ̀nsì ẹ̀ sọ́dọ̀ àwọn onífújì ṣẹmọ̀ ìgbé lẹ́yìn sí bọ́lọ̀ ṣe kéwà lé tó tọ́lọ̀ fún lówó tó kárí bàbá kéwà bí Uthman kárí bí Uthman ìnà ṣe pé àmì ọlọ́kẹ́ bàbá akọ̀ní ti náà onígbọ́lá òun ọlọ́wọ́ àṣìlẹ́dà fún ọ pọ̀ tó ń ti síbẹ̀síbẹ̀ tí bàbá kéwà bá sọ lẹ́ni pé lágbólé fújì òun ni ọ̀gá á jẹ́ pé kò tẹ̀lé ìlànà Rasulullah nìyẹn orin fújì tàdé ń sọ yìí ìlànà Rasulullah ìlànà bí fi mú wá ewé orin mùsùlùmí ni orin ẹ̀sìn ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn barista orin ẹ̀sìn wọ́n fi ń jí wọn ń sàárì ni ìgbà tó di pọ́rọ̀ làjú ń dé tó di pọ́ wọ́n yajúlé wọ́n yàsọ́tù lọ ládìdájí làwọn tó lọ ń jí nínú wọn ń dùn pé àwọn yìí orin tó máa ń pẹ́ ìgbà ó bá jẹ́ ìdájí nìkan lè máa kọ́ ẹ máa kọ́ fún wa lọ́sàn-án náà lórí pé wọ́n ń jáde lọ́sàn-án wọ́n lọ ń kọ́ oyin nù bàlájì náà wá padà wá di tí ó ń jáde lọ́sàn-án ó lọ ń kọ́ ní gbogbo nínú sí lẹ́kọ̀ọ́ ń gbà yẹn barista ọmọ òde sì ká bẹ́ẹ̀ ni bàlájì wá di pé òun wá ń jáde lọ́sàn-án ó ń lọ lọ́tún ó ń lọ lọ́sì ó lọ ń kọ́ bó ṣe ń kọ́ lẹ́kọ̀ọ́ ló ń kọ́ ní Mushin ló ń ṣe gbogbo ẹ̀ làwọn èèyàn wá ń láìkí ẹ̀ ló wá di tí ó padà wá di tí ó bọ́ sínú pé à ń ṣe rẹ́kọ̀dù orin fújì àtàràbẹ̀ làlájì ti wá wò pé wẹ́ tóun bá sọ pé làákàyè ikima karama tọ́lọ̀ fún barista lò ní fújì ṣe di tó dì lẹ́ni ó wá wò pé wẹ́ àtìgbà pé fẹ́rẹ́ ti di fújì tóun bá sọ pé oníwé yẹn nìkan náà máa kọ tó bá dọjọ́ wájú wọn lè má gbọ́ mọ́ torí bí ilé ayé ṣe rí lẹ́ni sìn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí in the 60s bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí in the 50s ilé ayé ti yí padà bẹ́ẹ̀ kọ́ ló ṣe ní 90s exactly 90s exactly tó yẹ tó súnmọ́ wa so lákàyè yẹn ni Alhaji wa lò pé kí orin fújì kó má bàa parẹ́ láéláé because gbogbo àwọn orin táwọn ti gbọ́ kó tó di pé fújì dé possibility wà pé táyé máa fi parẹ́ àwọn orin yẹn lè má parẹ́ tó kóhùn kúkú mú gbogbo ẹ̀ mọ́ra wọn combination gbogbo ẹ̀ mọ́ra wọn so bó ṣe wá mú gbogbo ẹ̀ mọ́ra wọn yẹn òun ní fújì fún wa di tó dì lẹ́ni kò lè parẹ́ láéláé because onífújì kan ta gìtá exactly gbogbo ẹ̀ ló ń ta exactly kò lè parẹ́ láéláé because Alhaji did a very hard work to make sure that he put every kind of music into Fuji to call it Fuji. bàbá torí àsìkò ẹni sùúrù sọ́ra máa sábúyàn ẹni ó wà àgbà tó wá papọ̀ tó di Fuji yẹn ó wá di tí oníkálukú wa múnú ẹ̀ wọ́n múnú ẹ̀ ọ̀nà yẹn ló sọ pé Àyìndélà aláhàṣọ aláàrin gbọ̀ngàn funfun níbi alágbádá yọ tiẹ̀ níbẹ̀ oníbùbá ayọ̀ onífìlà ayọ̀ kò pẹ́ kò jìnnà alágbádá ń fagbádá ìmúhùn jẹ kiri onífìlà ń fìlà ẹgbẹ́ ní kiri oníṣòkòtò mi ti ẹ̀ ń ràríye onídàájíkí pẹ̀lú oníṣòkòtò tó ń pẹ̀lú oníbùbá wọ́n fi ń kọ́lé wọ́n fi ń lò náírà wọ́n fi ń kọ́lé mọ́lé wọ́n fi ń lókìkí náà rẹpẹtẹ ta ní òòṣà ìmọ̀ ta ní òòṣà ìfura pé nínú aṣọ àlárí ní gbogbo wọn ti jáde funfun nẹnẹ ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù ó ti dájú aláṣọ àlárí gan wà ló ṣoríire Àyìndé ní fújì kírètò lọ́jọ́kọjọ́ bẹ́ẹ̀ bá ṣeré fújì tó bá fi ní lárí ìṣírí mi ní Àyìndé kọ́ máa da ọmọ agbájé lọ́lá iwájú lè ró ń bẹ̀rọ Àyìndé aláṣọ àlárí gan funfun nẹnẹ ṣùkúrà lè láàyè pẹ̀fọ́ kúrúkúrú gbàdó síkírù mi Àyìndé kọ́ máa da kò ṣe ta ní kókó ọkọ̀ Ọlábísí kúrúkúrú gbàdó síkírù mi Àyìndé kọ́ máa da kò ṣe ta ní kókó ọkọ̀ Kàfáyà tó bọ́mọ Ádámù ṣe ń fẹ́ kí tá a wá dà bẹ́ẹ̀ ni tí wọ́n máa rí àmì àṣẹ. Alhaji wa ṣe gbogbo ẹ wá wò ó sìn bí ibi tí fújì délé ni òkè káyọwọ́ àwọn sàábí bẹ́ẹ̀ ni ta sọ yìí àwọn kan tún wà náà tó jáwọn ní mímọ̀ tó bá lóbi ṣe sallallahu alaihi wasallam tó jáwọn sàábé tó ẹgbẹ́ lẹ́yìn ìgbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló hàn gẹ́gẹ́ bí àwọn náà tẹ̀lé ànábì lẹ́yìn ìgbà ikú ànábì but àwọn kan náà tún wáyé náà lẹ́yìn ànábì náà lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ń rúlu Islam community Islam umma
tí Ànábì create ní Medina nígbà tó migrate lọ sí Medina àwọn kan náà wáyé lóṣìṣẹ́ abáríkà máa kà wọ́n there are so many of them so bẹ́ẹ̀ lọ́rọ̀ fújì ṣe rí nígbà tí aláìsàn yìí lòdì ọ̀lẹ́ máa ṣe dáadáa fún ọ ṣé ní tó sọ yẹn like I say it does not make any sense but take it to sọ pé ó make sense ibi tó sọ ó make sense ni wípé wọ́n èmi rí nígbà tó pé ọkọ̀ fẹ́ fi jẹ́ àbóríkọ̀ gbàgbé lọ́wọ́ ní sùúrù èmi rí pé ọkọ̀ fẹ́ jẹ́ kí fi gbé fújì lárugẹ pé let's have something to talk about fújì let's have something to discuss about that is just what I see about it nígbà tó pé wọ́n fi ń polówó fújì èmi rí sí. ó set up discourse. exactly n tó sọ yẹn he down deep his mind tọ́lá bèrè lọ́wọ́ wọn sì ó lè jẹ́ pé mindset tọ́pọ̀lọpọ̀ wá àwọn agbọ̀rọ̀dùn àwọn gbẹnugbẹnu lẹ́sẹ̀ tí wọ́n lè wá wúlò àtẹ̀sí tó bá sọ mindset yẹn gan a rí tó sọ yẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ méjì sense kò yẹ ń sìn but mindset tí gbogbo wa fi gbọ́ àti bí mi náà ṣe gbọ́ yìí ṣe gbogbo yà but alágbẹ́lẹ́ lọ ìdí tó fi sọ bẹ́ẹ̀ it could make sense ẹ̀yin jẹ́ ìgbọ́ mi sìn but wọ́n ti fẹ́ fà yín bẹ̀ ní pé nígbà tó bá sọ pé àwọn kan sábà àwọn kìnnìkan ok àwọn kan sábà ẹ máa gbọ́ o nígbà tí Alhaji Kollington àti Alhaji Barrister tí wọ́n ní gbólóhùn iṣu tọ́lọ́ ń ṣe orogún o tán ìjà yẹn wá parí ẹ̀yìn iṣẹ́ lògùn ṣe Alhaji wa padà wá kọrin ti kí Alhaji Kollington bẹ̀ wọ́n ní Aláyìndé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o Fuji superstar mi ò máa gbájé lọ́la o àwọn kọ́láwọlé mi Àyìnlá Kollington ọkọ̀ náírà bọ́ọ̀dì Kúdírà Kọ́láwọlé Rasaki ìlọ́ta níkù ara ṣànílé bàbá Haji Saidi Kọ́láwọlé Saidi àwòkọ́ ọ̀la Kollington ọmọ ọbọ̀ bá gùn wà mí Àyìndé ọ̀rẹ́ òdùbọ̀rẹ́ méjì ò bá ìjà Kọ́láwọlé Kollington Àyìnlá o àwọn Fuji superstar ọmọ àgbàjẹ́ lọ́la Àyìndé ọba orin Alhaji wa bẹ̀rẹ̀ sí ní kí o gba àwọn tó ń dá sọ̀rọ̀ yẹn gbà yẹn Haji Àyìndé lọ́mú sùúrù Fuji prince mi Àyìndé Wàsíù mi Adéwálé níjẹ̀bù sani ilé ọmọlọ́lá Fàtáyì mi Àdìó Alhaji Baiti mi ọlọ́lá èjìwọ̀nù èjì Àdìó ọmọ Olúmẹ́sì máa lànà títí lọ́dẹ ìlú ṣẹ̀rí ìyànda sáwà bá fọwọ́wọ́nú Haji Wàhídì mi àkàngbérin àìnígbé ní Ìbàdàn sanilé wàhábì mi lọ́rí o rọ́ọ̀kì máìtámà mi ọlọ́lá o lọ́ọ̀ àṣìṣà lágẹ̀rìgé Haji Rashidi Àyìndé o Haji Rashidi mi ọlọ́sẹ̀ kan Barrister lágẹ̀rìgé àlùkùhù mọ́nú àdìgún tọ́ ìbùhù mi àlàmú ńkọ́ àwòsàlàwàtù àbẹ̀ní wọ́n akákùn ìhìn ẹ̀fọ̀wọ́nú. tó jẹ́ kí rẹ́fẹ̀sọ̀ lórí rẹ́kọ̀dù iṣẹ́ ìrùkùṣẹ́ yẹn ni pé ok nígbà tá a bá sọ pé Òṣùpá ní kíní kan wàhálà lọ́bì òbẹ́sẹ̀ rẹ̀ lọ́bì àṣùmọ̀ lọ́bì kí n bẹ la fẹ́ fi Fàtáyà Àdìó sí n bẹ la fẹ́ fi Wàhídì Àkàngbé sí ó lè wà láyé ó lè wà láyé wọ̀ lọ́bà sísì láyé bàbá wà láyé lọ́bà sísì wà láyé n bẹ la fẹ́ fi wọ́n sí n bẹ la fẹ́ fi Ayálàmú wà láyé irú àwọn Míkì Àdìsá n bẹ la fẹ́ fi wọ́n sí irú àwọn Wàhídì Àkàngbé irú àwọn Mọ̀súrù Àkàndé àwọn yẹn tí wọ́n ti lọ àwọn yẹn lọ́tún pẹ̀sẹ̀ lánàá bí gangan fúnra rẹ̀ lásán fúnra rẹ̀ mo pe Alhaji ní àná bí orin ni òkúta àná bí ìpèkè so irú àwọn Mọ̀súrù Àkàndé níbo ni ká fi wọ́n sí sàbábá bá wà ní kápá Kollington ńkọ́ Kollington Àyìnlá ńkọ́ àbírù bàbá wa Kollington Àyìnlá kí la fẹ́ pè so I mean gbogbo àwọn tó ń sọ yẹn to me like I said èmi kàn rí ìgbà tó yẹ pé maybe he's saying it to have something to discuss on Fuji. kó tún trend díẹ̀ sí kó tún trend kí Fuji má bàa lọ́ọ̀lẹ̀ pé kàṣà máa gbé Fuji ní arugẹ kàṣà máa rí kankan sọ nípa Fuji kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó wọ́n sọ ogun tó ń sọ yìí náà ok yìí náà mélòó ni conversation tó wáyé lórí jùjú ẹja sọ̀rọ̀ pẹ́ mélòó ni conversation tó wáyé báyìí láàrin jùjú oníjùjú mélòó sì ló ń bára wọn jà ẹja dúpẹ́ lọ́wọ́ Barrister tó fàyè lẹ̀ ẹ̀rù máa ń mọ̀wọ́ interview kan wọ́n sọ̀rọ̀ tẹ́mi rí tí mo ti wò pé ìjọ́ tó lọ bá fún mi ní opportunity láti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I will make mention of it máa wọ àwọn interview tó máa fi interview àwọn tó máa sọ̀rọ̀ nípa Àyìnlá Ọmọwúrà I mean bàbá wa kan ọlọ́ba ṣe dáadáa fún ọ wọ́n ní Ràmọ́nù Kẹ́muyẹ àwọn náà ṣe interview wọ́n sọ̀rọ̀ pé Àyìnlá o pé
pé àwọn ò tẹ̀ ń gbà káwọn èèyàn bá ń kọ àpàlà òun kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé ó bá ti pé ó fẹ́ gírígírí ní báyìí ẹ̀yìn náà ló máa porí tọ̀ pé má bá wọn má kọ style mi o. online la máa ṣe bẹ́ẹ̀ àbí. exactly so tó bá jẹ́ pé mo ní opportunity láti rí irú bàbá tó ń sọ̀rọ̀ yẹn nígbà ní pé tó bá yẹ pé lóòótọ́ Àyìnlá ń sọ àwọn náà gbọ́ ẹ máa sọ wọn tó bá yẹ pé lóòótọ́ Aláàjì Àyìnlá ń sọ bẹ́ẹ̀ ẹ má máa ọmọ àgbé ta ìyẹn ń ṣe nǹkan tí a fẹ́ máa sọ síta because n tẹ́yìn rò pé kò make any good sense ni because ẹ bá sọ pé Aláàjì Àyìnlá tó bá yẹ pé lóòótọ́ ni èèyàn kan ti wà nípò òótọ́ ń sẹ àwọn àǹkó kà tó yẹ pé lóòótọ́ ni náà máa àtàkì àwọn ẹ̀kọ́ bá àwọn àpàlà àwọn kò yẹ ń sìn kì í ṣe ń ta fẹ́ máa sọ lẹ́yìn o. dáàbọ̀dọ̀ máa fi rántí òkú mọ́. wọ́n máa máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. negative ni. exact negative ni kì í ṣe positive. kì í ṣe kò yẹn tó yẹ kí wọ́n máa fi máa kí Àyìnlá nà iṣẹ́ àǹfààní ní eégún tá a bá ń ṣe tá à ń lé ọmọ ẹni kúrò lẹ́yìn. yóò kú bẹ́ẹ̀ ni ó máa parun ní. èèyàn mélòó ló ń jà lórí àpàlà ń sìn èèyàn mélòó ló ń jà lórí jùjú ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé we just have to be careful when we are saying it, especially tó bá yẹ pé intent tó ti kú tó ti ṣe tó jẹ́ mistake àgbọ̀dọ̀ máa fi sọ pé àwọn fún mama yìí àbí bí abá kan because Aláàjì fàyè lẹ̀ fáwọn onífújì tó kú láti dìde ẹ bó ṣe ń tò wọ́n lẹ́gbọ̀n lórí rẹ́kọ̀dù yẹn tó ń dúpẹ́ lọ́wọ́ kó wọ́n sọ̀pọ̀tì òun. bàbá ẹ tún kọrin ẹlẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́. ó ní iṣẹ́ ló fi jẹ́ mi. Aláàjì Àyìndé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ o Fújì superstar mi ò má gbajẹ lọ́la o àwọn kọ́láwọlé mi Àyìnlá kọ́lí tí ọkọ̀ náírà bọ́dì mi Kùdìrà Kọ́láwọlé ra sákì ìlọ́ta ní Kúwárà ṣànílé bàbá Àjíṣà yìí àwòkọ́ ọ̀là kọ́lí tí àwòbọ̀ bá gun àmì Àyìndé rìn ọ̀rẹ́ ẹ̀dùn tọ́rẹ́ méjì ò bá ìjà Kọ́láwọlé kọ́lí tí Àyìnlá o àwọn Fújì superstar ọmọ gbajẹ lọ́la Àyìndé ọba òun Àjì Àyìndé lọ́mú sùúrù Fújì prince mi Àyìndé rìn Wàsíù mi Adéwálé níjẹ̀bùṣá ní ilé ọmọ lọ́la Fàtáyì mi Àdìó Aláàjì Báyìí mi lọ́la èjìwọ̀nù èjì Àdìó ọmọ Olúmẹ́sì máa lànà ó bá lànà títí lọ́dẹ ìlú Ṣẹ̀rí ìyànda sáwá bá fọwọ́ wọnú Hájì Wáídì mi Àkàngbé ní Ìbàdàn ṣá àwọn olórin ni mo kì yẹn àwọn olórin àwọn tó ń kọrin sí àlùbáríkà lọ́kọ̀ọ̀kan Allah akbar àwọn tó ń kọrin ni mo kì yẹn Wáídì mi Àkàngbé Aláàjì Báyìí mi lọ́la ìjíwọ̀nù èdè Àdìó ọmọ Olúmẹ́sì máa lànà títí lẹ́ọ̀lẹ́ ìlú Ṣẹ̀rí ìyànda sáwá bá fọwọ́ wọnú Hájì Wáídì mi Àkàngbé ní Ìbàdàn ṣánilé wábì mi lọ́rí o rọ́ọ̀kì màtámà mi lọ́la ọlọ́fà àṣìṣà lágẹ̀rìgẹ̀ Hájì Ràṣídì Àyìndé o Hájì Wáídì mi lọ́la second barrister lágẹ̀rìgẹ̀ àwọn olókùn mọ́nú Àdìgún Tọ́yìbù mi Àlàmúkọ́ àbòsàlàwátù Àbẹ̀ní o. ó tún kí sàláwà gan jẹ́ nìkan àgbàláwà sàláwà tó gbé Aláàjì ń gbà yẹn. sàláwà Àbẹ̀ní ó gbé Aláàjì ń gbà yẹn. ìyàwó kọ̀ ní. ṣé bàbá kò ní tiẹ̀ Ọlọ́run mọ̀ tí bàbá yẹn fi ṣe orí. ọ̀rẹ́ ẹ̀ sọ́ọ̀lì gan. kọ̀lí Àyìnlá ẹ̀wọ̀n Kwara ni bẹ́ẹ̀ ni kébé ń Kwara pẹ̀lú bí wọ́n ṣe sọ̀pọ̀tì Aláàjì tó lọ́tọ́ bá fọ́ balẹ̀ báyìí ó tún gbọmọ lọ́wọ́ ẹ̀. ó tún mú yàrá tún Aláàjì sàláwà mọ́ra. aláàkọ́ so bàbá lájọ orí otí à ń sọ mílíọ̀nù ni pé èyí kí Saheed Òṣùpá sọ Aláàjì kíngì dókítà Saheed Òṣùpá kíngíkíngí ẹni eléyìí pé oníkan gbàbẹ̀ ni o. èmi rí bí pé onígbàbẹ̀ mi rí pé he said that to continue to make Fuji popular. oníkan gbàbẹ̀ ni o n ò fi tẹ́ḿbẹ́lú kọ̀ ní tì kò sí fi báyé Wàsíù Àyìndé jẹ́. wọ́n fi èmi ò rí bí ìgbà tí ó fi ṣàrífín fún ṣe like I said tó bá bí wọ́n léèrè maybe you be able to tell us his mindset for saying that ẹ̀ńkẹ́ ẹ̀kọ́ mi sìn because nígbà wọn wá ń ṣe àwọn èèyàn bíi mẹ́rin kan pa àwọn tó ti ń kọ́ láti gbà táyìn sí wà ní school ìbẹ̀lẹ̀ fẹ́ fi wọ́n sí bíi èèyàn Sàwábà ọlọ́ba àforíjì bí Mọ̀súrù Àkàndé ọlọ́ba àforíjì wàbí lọ iṣì wà láyé kọ́lọ́ba ṣe dáadáa fún wọn Wáídì Àkàngbé ṣì wà bẹ́ẹ̀ gbogbo àwọn yẹn àwọn Fásí Àlàmú yìí wà bẹ́ẹ̀ gbogbo àwọn yẹn Kábílánsà náà wà bẹ́ẹ̀ ọ̀gá Pàsúmà pàtàkì náà wà láyé gbogbo irú àwọn ìyàwó student Fuji gbogbo wọn yẹn irú àwọn tó fi rálé wálé kò ń tà àwọn náà wà bẹ́ẹ̀. Tájù Ṣọlá ọlọ́mọba mi Tájù Ṣọlá yẹn nígbà tá a tiẹ̀ ti dàfá nígbà tó wọn àkọ́bí mi òun ló wá kó jáde ní títí Freeman àbí irú Musiba Wàlà àlàní ọmọ kékeré àbí irú Ṣáwúrà kọ́lọ́ba àforíjì gbogbo àwọn tí mò ń sọ yìí gbogbo àwọn Pasuma yìí they are still in school when they are
thinking so ìbọ̀lẹ̀ ní ká wá fi wọ́n sí ṣé ká gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan ni bí bàbá akéwà mọ̀ ṣe wà yẹn sìn lágbélé fújì lẹ́yìn sìn tábà mú bàbá kọ̀lìntì ṣé ẹni tó ní fújì ń sìn ọlọ́run bá délẹ̀ fún tábà ń bàbá kọ̀lìntì ń sìn bàbá akéwà ló tún kàn kí bàbá akéwà máa dìde lẹ́yìn pé òun ló kọ̀ lẹ́yìn Barrister gbọ́dọ̀ ti fẹ́ jẹ nígbà tó jẹ́ pé nígbà tí kọ̀lìntì sì wà. àbá wọn nígbà tí ajá ń ṣe lé níbo lọ̀bọ wà mi fi downgrade baba kọ̀lìntì o baba akéwà nù but àwọn náà mọ̀ yìí pé aṣíwájú kan wà aṣíwájú ń jẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ bí baba akéwà yẹn ṣe wà báwọn náà ṣe wà nísìn àwọn náà kọ́ lórin pé wéré ni kò bẹ́ẹ̀ kó Barrister kọ́kọ́ Olúwa ló fèrè sí iṣẹ́ wa àti dúpẹ́. so I mean ọlọ́run ṣàánú kéwà ni ọlọ́run ṣàánú ẹ̀ àánú ọlọ́run náà sọ adé orí ọ̀kín. exactly ó sọ because one thing is that àwọn kan wà lẹ́nìí tó jẹ́ pé kéwà fúnra rẹ̀ òun náà júbà wọn. kó lè ba àrọ́nà lọ. exactly wọ́n júbà wọn ńgbà tó ń kọrin ńgbà tó bẹ̀rẹ̀ mo gbọ́ lọ́tọ̀dù wọn bí wọ́n ti ń júbà àwọn tí mo ń dárúkọ yìí tọ́ ìwà làwọn júbà Rashidi Ayinde Bokosi kò ń ṣe mèrèké Bokosi lẹ́kọ̀ọ́ wọ́n júbà wọ́n lè jọ bẹ̀rẹ̀ nígbà yẹn náà ni o ìgbà díẹ̀ náà bí èyí àọ̀tù gbogbo àwọn tí Alhaji Wasiu ń júbà wọ́n gbà lọ́wọ́ K1 but K1 rí pé wọ́n ti ṣáájú bẹ̀rẹ̀ eré ó lè júbà wọn sòyìn sí ara ibẹ̀ náà lọ́lọ́run ti gbé K1 ga gbogbo wọn ẹlẹ́mọ̀ afẹ́ kíkẹ́ wa máa rántí pé ìgbà kan wà táwọn ń júbà tọ̀ ìbò àlàmú tó ń júbà Fàtáyà Àdìó kọ́ má gbàgbé wọn àwọn nǹkan tẹ́mi fi láìkì àwọn nǹkan tẹ́mi fẹ́ kíkẹ́ wa máa ṣe ní bí Barrister ń ṣe nìyẹn Barrister ń sìn tó bá kọrin bọ̀ á kì í Yusuf Ọlátúnjí á ṣèbàdàn wọn. Ṣọlá Àyìnlá Ọmọwúrà ẹ̀yin aṣíwájú ẹ̀yin tó láyé ẹ jẹ́ kó yà láyìndé ìbá wọn tájọ́ jẹ́ Sàwáwù ẹ̀yin tó láyé ẹ jẹ́ kó yà láyìndé ẹ jẹ́ ká gbogbo àwọn eléré yìí Alhaji máa ń júbà so ó yẹ kíké wa náà káwọn náà máa ṣe bẹ́ẹ̀ irú àwọn Wáídì Àkàngbé yẹn ó yẹ kó máa júbà wọn kó máa kì wọ́n àlùbáríkà ló máa jẹ́ fáwọn náà. Because Ọlọ́run ló gbé wọn débi tó wà lẹ́nìí kì í ṣagbára wọn so àwọn kan tó ti wá ń ṣe tó sì wà láyé ó yẹ kórúkọ wọn máa jáde lẹ́nu K1 rẹ́kọ̀dù wọn. ẹyin sáré wọlé mẹ o ti nígbà tá a láǹfà láti bá Alhaji Wáídì Àkàngbé àti lọ́fà síìsì láti máa sọ lórí ìkànnì wọn ní K1 the ultimate Àyìndé ó ló máa ń ṣọwọ́ sí àwọn dáadáa. it's good lórí ìkànnì náà ni. it's a good guest song. Ọlọ́run kó bá a ṣe dáadáa fún ọ kó bá a sọ lẹ́sọ̀ lórí ìyẹn. bọ̀ ṣe rí wọ́n ní tí a bá ń fún afọ́jú lóúnjẹ a máa ń súfèé ni o tí o bá sọ pé kọ́lọ̀ òun yẹn nígbà mi máa jẹ́ káyé rí ẹ̀ gẹ́sìpá tó bá jẹ́ tó wà lókè tó bá jẹ́ tó jẹ́ leader ó gbọ́dọ̀ jẹ́ káyé máa rí ẹ̀ because as a leader tó bá jẹ́ káyé rí ẹ lápò rẹ̀ pé o lead lásán rẹ̀ pé kí ló ń ṣe inú ẹgbẹ́ tẹ àwọn mọ́sọ̀ fún àwọn ẹgbẹ́ tẹ̀mí máa ń ṣe àwọn ibi tí mo ti jẹ́ leader ń bẹ̀ tó bá náà donate báyìí ẹni mi lè sọ pé kọ́ fún anonymous ẹ má fà anonymous òòlù ẹ dárúkọ mi ń bẹ̀. kí wọ́n lè rọ pé èmi tí mo gá aṣáájú náà èmi náà dé bẹ́ẹ̀ o mo ṣe o. kì í ṣe bẹ́ẹ̀ mo fi ṣègbéraga. àṣehàn kọ́ torí pé mo jẹ́ leader ni. ẹ̀kọ́ nígbà tó ń bọ̀ lẹ́yìn. exactly káwọ́ ẹni mi ìgbà mi ti wá gbé 50,000 lẹ̀ kò yẹ yín sìn ẹni mi lè gbé 100,000 that's what I want. ìdí tí mo ṣe ṣe nìyẹn. challenge. mi ò dẹ̀ nítorí pé èèyàn kan gbé 100,000 lẹ̀ ìgbà tó kẹ́ èmi náà tún 150. that is not the reason why I did that. I did it for somebody who can do better than me. to do it. That's it. So ọlọ́run yìí gbogbo àwọn tí wọ́n ti dàgbà nínú iṣẹ́ orin yìí ọlọ́run kó bá ṣe dáadáa bàbá Kollington sìn wọn wà lè ṣeré bí K1 ṣe ṣeré ability ò sí wọn agbára ò sí mọ́ àwọn sì ní ability bọ́n ṣe ní ability tó ń ṣeré yẹn kọ́ máa dárúkọ wọn kọ́ máa kì wọ́n kọ́ máa yìn wọ́n lóòótọ́ wọ́n fún wọn lówó àwọn káyé máa mọ̀ wọ́n wọ́n ṣe táyé kọ́ lè gbàgbé láì dáa iṣẹ́ táwọn ti ṣe lẹ̀ làwọn náà dé bá tí wọ́n ń jẹ. òun tó ń jẹ lẹ́nu gbogbo kó má tẹ̀ bàbá K1 nìkan gbogbo àwọn onífújì kò tukù náà gbogbo àwọn Wáídì Àkàndé bàbá wa lọ́bà sísàlẹ̀ Yorùbá bí lórí
kábílánsà ìwọ báyẹn. nínú gọ́ọ̀mẹ̀ntì tó bá léèrè there is nothing wrong tó bá pè wọ́n pé àìgbọ́n mi àìwá ẹ̀yin náà ìwà máa bọ̀ lórí stage ẹ̀jẹ̀ pàdé ẹ̀jẹ̀ pàdé lọ́dọ̀ mi kẹ́yìn náà tẹ̀. ẹ̀jẹ̀ mọ́ọ̀nù káyọ̀ tẹ̀ tó rí wọn. exactly kò fà yín wálẹ̀ kò mú yín wálẹ̀ kò disturb yín kò ní kẹ́ má débi tẹ́ ọgọ́tọ̀rọ̀ ti gbéga yẹn kò lè mú wálẹ̀ láíláí ó fún ajẹ́ kálùbá ìkà máa pọ̀ sí. bàbá wàṣà ìrẹ̀lẹ̀ sọ yìí àwọn mọ̀láìkà rárá ẹ̀gbọ́n tí mo sọ ni mo ní kò ń ṣe aláàjì Akéwà nìkan àtàwọn onífújì tó kù náà kọ́ máa pe gbogbo àwọn bàbá yìí pé kọ́ máa pè wọ́n kọ́ máa ní kọ́ máa wá tó bá yẹ kọ́ pè wọ́n wá dáhùn ó yàtọ̀ àmọ́ kọ́ máa pè wọ́n pé mo fẹ́ ṣeré nìkan máa wà ní tó bá yẹ pé Èbúté Mẹ́ta ni bàbá Wàhídì Àkàngbé ṣì ń gbé torí mọ̀ pé ìgbà ni wọ́n wà. bẹ́gà náà wà sí báyìí bẹ́gà náà wà bẹ́gà náà wà tó bá yẹ pé bẹ́gà náà wà sí bóyá tí Pasuma fẹ́ ṣeré mbẹ ti àìsàn yóò gbà àbá mo fẹ́ ṣeré mi bàbá yìí o bá fẹ́ kẹwàá o kó kà kó jẹ́ pé stage ló máa jókòó sí kò yẹ ń sìn kó jókòó síbẹ̀ kó rí pé ó ń ṣeré kó ṣàdúrà fún un kí inú òun náà dùn yìí nù kó jẹ́ 10 minutes tó fi gba máìkì tó fi kọrin àbíṣẹ́jú márùn-ún ayékẹ́mi lè gùn. exactly káyé náà lè mọ̀ wọ́n ṣe tó lè gbàgbé because iṣẹ́ tó ṣe é lẹ̀ òun ni wọ́n ń jẹ it's just like that. bàbá torí àsìkò torí àti fẹ́ lo bí 40 ìṣẹ́jú àti ìṣẹ́jú méjì báyìí kí a tó máa lọ torí bàbá ò tí ì lọ òbí tá a bá wọn lé gan ni lórí ètò iná ni gbogbo ẹni tí ẹ bá wà káàkiri àgbáláyé bàbá sì máa bá a sọ lórí Trump tó wọlé Amẹ́ríkà gẹ́gẹ́ bí ààrẹ wọn kí ni fèètì àwọn èèyàn dúdú ní Amẹ́ríkà báyìí Amẹ́ríkà làwọn ń gbé ibẹ̀ ni wọ́n ti wá ibẹ̀ ni wọ́n ń gbé ibẹ̀ ni wọ́n ń sùn àwọn náà dìbò bóyá pé ó ní ẹ̀tọ́ dìbò tí wọ́n fún ṣùgbọ́n kí ni fèètì black people kí ni fèètì àwọn ọmọ Nàìjíríà àṣìmáṣọ lórí ètò yìí a máa sọ ń pa àfáà tún ni wọ́n ìmáàmù ni wọ́n àfáà ni wọ́n wàhálà àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí níbi tá a bára wa lénìí lórí social media wọ́n máa sọ ń pa ẹ̀ náà nínú ẹ̀ náà a tún sọ nípa àtàwọn nǹkan míì náà tí yóò jẹ mọ́ ohun tí a gbọ́dọ̀ fi kọ́ra lẹ́kọ̀ọ́ tí a gbọ́dọ̀ gbọ́ra yé dáadáa kókó ìjókòó kókó ìfọ̀rọ̀wérọ̀ yìí náà ni ká jẹ́ kí àwọn ọmọ pé tí Saheed Òṣùpá sọ ó yẹ pé òun tí pàràgà rẹ̀ kan sọ̀rọ̀ lé ọ̀rọ̀ tán sọ wọ́n ní òfin tàbùkù ẹnikẹ́ni o ibi tó ní gbà lọ nìyẹn tàbá sì ń to ànábì nínú fújì kó tó kọ́ lọ́wọ́ Òṣùpá gan wọ́n á ti dárúkọ gbogbo Alhaji Kollington ìyá nọ́mbà 1 ni o Alhaji Kollington tọ́wọ́n dárúkọ ànábì olórí fújì kọ̀ní ti wà láyé wàṣà ìdè ń bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá sì lágége àti gbogbo wọn báyìí so èyí tẹ́ ń fa ara yín lọ́wọ́ lórí ìkànnì a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Alhaji Òṣùpá kò fẹ́ jẹ́ kí iná fújì máa lọ sókè kó máa lọ sókè ní o wọn kò fẹ́ ká ní kọ̀kọ́ tá a máa sọ ń pa ẹ̀ ká lè dúpẹ́ lọ́wọ́ wọn. ẹgbẹ́ wọn lè tún mú yẹn wá exactly bàbá ká tó máa lọ kí ni ìmọ̀ràn yín fún àwọn olórin fújì nípa ìbáraẹniṣepọ̀ kásá fún orin ọ̀tẹ̀ orin òwe orin mọ́ bára ẹni jà táwọn fans náà bójú ká máa lura káàkiri àbí kí n ti ẹ̀ put eléyìí before you ṣé ó ti ẹ̀ ṣeé ṣe kí a máa gbóni ọ̀tẹ̀ orin òwe orin ebú tí ó ṣe é ṣe ṣá ká máa fi ẹ́ ṣe lọ. kò bọ́ síbò ó ti wà láti tìkan ṣe bẹ́ẹ̀ dẹ̀ ló máa rí ní ìṣépè o bó ṣe rí gọ́gọ́ ni mo ṣe sọ yẹn wọ́n ní òun ló ń ṣe kí ni òun ló ń ṣíwájú ìjó òun ló ń ṣíwájú ọ̀tẹ̀ olóṣáájú ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni exactly olóṣáájú ọ̀tẹ̀ òun ló ṣáájú ọ̀tẹ̀ so n ta fi dá orin nìyẹn àwọn Yorùbá wọn tún pòwe kí wọ́n ní ìjà lóde lórí dòwe ẹsẹ̀ sọ̀rọ̀ ni tẹ́ bá lọ sí ṣé bàbá wa nínú Ìṣọ̀lá àwọn àti jẹ́ Òjìǹdó Kọ́lá náà àti ọjọ́ fà á bàbá wa Isaac àti bàbá Yusuf Ọlátúnjí wọ́n jọ fà á tẹ́ bá dẹ̀ wo gbogbo àwọn tí gbogbo ti Barrister Àyìnlá Ọmọwúrà náà bàbá wa Barrister Àyìnlá Ọmọwúrà Àyìnlá Ọmọwúrà kèrè ti Barrister Ọmọwúrà ọ̀nà jìnnà náà because wọ́n ṣe ń jiyàn lọ Àyìnlá ju Barrister lọ pọ́pọ́ tó tẹ̀ ọmọ kékeré kan máa ń ṣe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àyìnlá Ọmọwúrà ó sọ nínú interview kan tí bàbá wa ọlọ́ba ṣe dáadáa fún Ọ̀túnba Múyìlì tó ṣe pé wọ́n sọ olùdásílẹ̀ fújì tí wọ́n sọ nípa Àyìnlá Ọmọwúrà lórí Àyìnlá Ọ̀túnba ò lè máa fi Àyìnlá wé kíní kankan bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ Aláàjì lọ́mọ̀ pé òun Barrister náà kún kéré sálàjì púpọ̀ ó jẹ captain ó ṣe kíní kan tó bá yẹ kí mo lọ́kọ̀ọ́ tí láti wá ọmọ kékeré ẹ̀sọ́ ni màá sọ pé lóko ẹ ti sọ báyìí náà olóòmọ gbọ́ tó sọ yẹn ibì kan right àwọn ibi tó pọ̀ jù ló rọ́ǹgì because ibi tó ti rọ́ǹgì ni wípé tí Barrister bá choose láti jẹ captain Àyìnlá Ọmọwúrà fans club ó ṣe torí ìfẹ́ tó ní sí Barrister ni kì í ṣe pé bóyá kó Àyìnlá Ọmọwúrà kò ṣe pé orin rẹ̀ pé òun downgrade kò fi downgrade rẹ̀ kò rí pé òun kì í ṣe pé torí kó kéré nù
ìfẹ́ tó ní sí ni. pé Barrister wa kéré nù ayé àbí àbí tó wá kéré nù ayé máa sọ yìí pé ó jẹ orí pé òun kéré ó yẹ kí no that is not that's a garden bullshit mo sọ yìí láti local language yẹn I mean Barrister ó ṣe choose láti jẹ captain ìfẹ́ tó ní sí Alhaji ló fi ṣe captain ni Barrister Àyìnlá Ọmọwúrà fans club ní Mushin nígbà yẹn láti jẹ́ kí Àyìnlá mọ̀ yìí pé bóun ṣe ń rè ní inú òun dùn I mean ìgbà tó lè máa kọrin náà ó tún kọrin tí Barrister kọ gbogbo tí Barrister kọ yìí náà sì kí tí bó fi bẹ̀rù Àyìnlá bó ní kálukú ṣe tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni at the same time bó ní kálukú ṣe súnmọ́ lọ́hùn tó ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó súnmọ́ lọ́hùn tó já àfà bí Barrister ṣe já àfà bó ṣe kọrin yẹn náà ló máa kọ́ kí ṣe gbogbo ajá tó bá ń gbóná lè máa sọ kòrò fún náà àǹtáyìn lọ́ bá sọ̀rọ̀ sí torí pé Barrister dákẹ́ kò sọ̀rọ̀ kò ní ìpòyọ̀ ọ̀lẹ́ o kò dẹ̀ ní ìpòyọ̀ ọ̀dẹ̀ but ó ní òun náà sọ ní rẹ́kọ̀dù ní àdàbà ń pò gèdè bí ìpẹ́yẹlé ògbọ́ ẹyẹlé kúkú ń gbọ́ o títí rí tó tìrí kì í ṣe pé kò lè jà orúkọ ló ń sá fún nítorí pé bíbí rẹ̀ yẹn ó ṣe ìfòrà ló ṣe ń dákẹ́ kì í ṣe kó yọ̀dẹ̀ bàtí wọ́n sáré máa kọrin yẹn náà ń dán oníríṣẹ́ lóhun ní ta ìríṣẹ́ má fi kàn wá láyé ìríṣẹ́ lóhun ní ta ìríṣẹ́ má fi kàn mí láyé bàbá ẹ̀ ó máa gbé ọmọ tó bí ẹ̀ kó rírí ọlọ́run ọba ìbínú ọba àtàlá olówó ẹjọ́ bó bá lówó ọ̀rọ̀ ọmọ àdàmọ̀ láti bínú wọ́n gbàgbé pé kàdá àràdà wà káńkàdìrí ẹlẹ́rọ láìṣẹ̀ láìrò wọn lè mú wẹ́sì ọmọ àdàmọ̀ wọn máa ń bínú olúwa ló ń ṣọlá bó ṣọmọ ádámù onítọ̀hún á sì régùn ọba àtàlá bá sì régùn ìlàyà láàwúrà o amúdáwá ṣùkúra bìjà ìrọ̀bílẹ̀ alámìnà wàlílá ìyàmúdù fìjì lọ́ndọ̀nà mo dúpẹ́ o ọba kálówó lọ́mọdé wọn ti ní kì í ṣe ẹ̀ṣẹ̀ àdàgbà lówó kì í ṣe ṣẹ̀ṣẹ̀ ààrẹ mi ọlá àlàyé mi o ọba àparí inú wa ẹ̀ṣà mi tewé tàgbà kò ní ìbà tòde jẹ́ bí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ a kì í jó orí ìmàdó bá sì tún jó orí ìmàdó a ò gbọ́dọ̀ lọ sọ àwùjọ kóńdó bá sì tún àwùjọ kún mọ́ ìmọ̀ ara nílèkè ọgbọ́n sùúrù kí lópin ló lè kú nígbà tá a bá lè ṣe láyé o àpọ́nbù ẹ̀ bó gbọ́ ọ̀rẹ́ mi má fi sí o ṣàlàmọ̀ pé kó lè já ọ̀rẹ́ mi ò fọwọ́ lẹ́rán má ṣe mí kí n má kí ẹ̀ o bó pẹ́ bóyá ọ̀rẹ́ mi ọba tó dá mi dá ẹ̀ àkùkù bí wà á lè ro káàsà ó ní wọ́n tún gbé kan lóde Àyìndé kí náà tún gbé dé Àyìndé lọ sí ìmọ̀ọ́ká kí n tó darí lálápàlà kan gbórin jáde kò bá wa wí rárá alápàlà kan ló gbórin jáde kò bá wa wí rárá ọba Àyìndé báyìí sí ìta kò bá wa Àyìndé pọ̀ nínú ní fújì kò bá wa nígbà táwọn bá ara wa jà kò bá táwọn bá yà láàásùn kò bá níbo la kí yan dé majority nínú eléré táwọn sì máa wúra wa kò yé wa tó rárá ayé ló sọ pé mi Àyìndé ló ń bá wí Síkírù tó bá wá ṣe pé mi Àyìndé ló ń bá wí ní tẹ bá wá sọ pé mi Àyìndé lẹ ń bá wí ẹni tó ń bá bú ọ kò rí ṣe mà ní. ibi tí Barrister parí ẹ̀ sí ibi tó parí ẹ̀ sí nìyẹn pé ẹni tó bá ìtì ìbú kò tí ì rí ṣe ní. ló fi dá Àyìnlá Ọmọwúrà ló ń gbà yẹn. exactly ṣe ni pé ó sọ mà ṣọ́ọ̀lì pé tẹ́ bá sọ pé ìmìlẹ̀ ní sókè ẹ lè rí ẹgbẹ́ bú mi. torí ẹni tí mo bá kú kò ì rí ṣe kò tí ì kì í ṣe pé bí a pé ó fi bẹ̀rù ó jẹ́ kí Àyìnlá mọ̀ ń gbà yẹn pé well it's okay you can abuse me because Ọlọ́run gbé mi ga ló ṣe bú mi tọ́lọ́ ò bá gbé mi ga kí ló fẹ́ rí bú you know abuse me àwọn tá ọlọ́jà jẹ́ nǹkan àwọn agbára náà ṣe wà yìí gan gbà mí àìmọye ìgbà àwọn tí ò yẹ kó sọ̀rọ̀ sí wa máa sọ̀rọ̀ sí wa. a jẹ́ pé à ń búra ẹni à ń sọ̀kò orí síra ẹni ó ti wà. láti tipẹ́ ló ti wà so ìyẹn ò dẹ̀ lè stop because oníkálukú ń fi iyọ̀ sínú ọbẹ̀ kó lè ṣe kí ni kó lè dùn ní exactly so ó kàn jẹ́ pé tàbá fi iyọ̀ sínú ọbẹ̀ wa ká máa wò dáadáa ká má jẹ́ kí iyọ̀ ṣe kí ni kó má lọ já torí tó bá já àwa gan fúnra wa àní lè jẹ́ eléwà gbogbo àwọn tí wọ́n jẹ́ exactly àwọn fan exactly wọ́n pa àwọn ní crazy fans crazy
fans. ṣe gbogbo àwọn yẹn. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣe gbogbo àwọn yẹn. They need to. I mean, it's just like, I don't know. I mean, ṣe nígbà míì àwọn kan wà láyé inú ayé yìí tó jẹ́ pé Ọlọ́run má ṣe wá lásìí ní wáyé. You know, because to me, I don't see reason why we should be fighting because Barrister and Kollington. Àwọn tẹ́yìn dà lórí ẹ̀ Alhaji Kollington ti sọ. Alhaji Barrister àwọn kan sọ kan pé àwọn Kollington àwọn kan lè wá mi kan sí yìí tó ń gbára ọjà lórí tiwa o tó ń ṣe kíní kan gbọ̀ngàn bẹ́ẹ̀ yẹn. And àwọn dẹ̀ wà lórí ìjókòó wọ́n jọ ń mutí wọ́n jọ ń jẹun ẹ̀yin dẹ̀ ń jà ẹ̀ argue blindly ẹ̀ ń sọ ohun tí ò yẹ kẹ́ máa sọ. So we don't need that. Àwọn mutí yìí tí wọ́n. Exactly. Àwọn ọ̀tá ń jà. Exactly. So I mean because gbogbo àwọn kọ́mítà ń ṣe ní Nàìjíríà we need to use our senses pé okay àwọn tá à ń jà lórí ẹlòmíì tó ń jà lórí Barrister tó ń jà lórí Kollington yìí sìn kò tí mo bó ṣe máa fowó oúnjẹ lẹ̀ fọmọ kò tí mo tó fẹ́ jẹ lálẹ́ kò ìjà tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ náà máa dá sí all those things is garbage. àṣẹdẹ̀rí gbogbo nǹkan tí ìjà yẹn bó ṣe máa ń di pé ó ń ṣe rántó láàárín àwọn musician náà ó ti wà tipẹ́tipẹ́ àwọn fans náà ló ń dálẹ̀ àwọn fans náà ní. àwọn fans náà ló ti máa ń wá so kí Ọlọ́run bá kó jọ kó túbọ̀ máa àtàwọn fans àtàwọn tó ń kọrin àwọn olórin kọ́nà kó káàdì àwọn màláíkà mùsítẹ́kì àwọn òbẹ́sẹ̀rẹ̀ wẹ́wẹ́ kọ́nà kó tọ́ oníkálukú sọ́nà kọ́nà kó tọ́ wọn ní tòótọ́ la gbogbo àwọn tó ti gánú wọn kọ́nà má jọ wálẹ̀ láéláé ọlá àjẹkọ̀tọ́ lọ́n jẹ́kọ́ ọlá wàlà haúlà wàlà kùwátà ìlà bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ni àfi ìdí wọn lóòrù ni wẹ́rẹ́ ni àní àgbọ̀ ọlọ́run lọ́wọ́ bẹ̀rẹ̀ sí iṣẹ́ wa àti dúpẹ́ àyídẹ́mi wá sí ìhù àti dúpẹ́ àyídẹ́mi Kollington àti dúpẹ́ Barrister kọ́kọ́ lórí kéwà náà tún kọ́ so it's just like that so ọlọ́run ló fèrè sí ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run like I said gbogbo tá à ń sọ yìí sìn I am still commending them I'm still praising them to come up with all these things because like I said èèyàn mélòó ló sọ̀rọ̀ nípa jùjú kódà bí kí ló ń gbọ́ sí iná pípọ̀ bó ṣe ń gbọ́ tó èèyàn mélòó ló sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ̀wọ̀n bí iná pípọ̀ bóyá jó tó kaná jùjú ó paná fújì mọ́lẹ̀ ni kò pa ó ìtún ìrẹ́ni sí nísìnyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ maybe in the past 4-5 years hip hop ti fẹ́ gbàjú ó ti fẹ́ gba fújì ó tutù ń gbà yẹn. fújì tutù ń gbà yẹn hip hop ti fẹ́ gbogbo pàtí báyìí ẹ̀wọ̀n gbọ́ hip hop ni hip hop oníkálukú fújì kan ti fẹ́ lọ́lẹ̀ but gbà tálùbáríkà ti wà ní iṣẹ́ Barrister ó tún padà píìkì padà fújì tó wà padà di ti àyàn tún gbọ́jú hip hop lọ́nsìn. bàbá ayé bẹ́ẹ̀ tán bá wọn fẹ́ kó máa lo bẹ́ẹ̀. exactly kó máa lọ bẹ́ẹ̀. wọ́n ṣe àmọ́ ká wọn. kọ́ máa ti ń ṣe kọ́ máa fẹ́ tanú ṣe. ṣe irú ọ̀rọ̀ ibi tẹ̀lé lẹ́ẹ̀kan yẹn ibi tẹ̀lé lórí ọ̀rọ̀ Amẹ́ríkà lẹ́ẹ̀kan yẹn a máa sọ̀rọ̀ níbẹ̀ ara kan tó jẹ́ kí Trump wọlé one thing is that àìmọye àwọn Arab Americans tí wọ́n dìbò fún Trump and this is the person that ruled us for 4 years l'Amẹ́ríkà that is calling Nigeria shit hole country ní tí mo fi tí ara mi gbọ́ ni tó sọ pé shit hole country tó ní àwọn 80 àwọn Haitians pé àwọn náà jẹ gbogbo ológbò àti gbogbo ajá tó wà lọ́wọ́ àyè I mean àwọn ará tó bí dìbò fún yín náà during the first 4 years he said that Muslims are terrorists and he was going to ban all Muslims entering United States of America táwọn Democrats now you cannot do that is not possible torí pé àwọn kan bọ́ọ̀mù yẹn Islam ò ní kó máa bọ́ọ̀mù Islam ò ní kó máa bọ́ọ̀mù nǹkan kó pé ìtẹ́ ìṣe yìí kò dáa so now àwọn náà tún wá lọ ń dìbò fún ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ because yàrá wọn tó fi dìbò fún torí pé ó pe nẹta ó sọ fún nẹta Israel bó ṣe ń bọ́ọ̀mù àmáṣe kò dáa they need to stop it àmọ́ àwọn àmáṣe náà wọ́n ní láti stop láti máa provoke Israel to do that ṣé wọ́n pé gẹ́gẹ́ bí leader bàbá sọmọ tó fẹ́ parí ìjà láàrin ọmọ àtìyàwó láàrin ọmọ méjì tó ń jà kò fẹ́ pọ̀ síbì kan kò yẹ yín sìn so nísìn wọ́n bá gbé ìyẹn sọ bẹ́ẹ̀ ló bí àwọn arábù ní tó fi dìbò fún Trump nísìn àwọn tí wọ́n gbàgbé pé n tí Trump ń bá Netanyahu sọ publicly yẹn nǹkan míì ló ń bá sọ ní ẹ̀yìn o nígbà tó bá péjọ wọlé yìí sìn nígbà tóun náà bá di pé òun náà tó ń jubọ́ àkàrà sí wọn náà máa ṣe regret tí wọ́n ṣe
pé kò yẹ káwọn ṣe bẹ́ẹ̀ because lójú tí wọ́n bí Trump ṣe sọ̀rọ̀ ẹ̀wọ̀n mọ̀ pé it's just a election propaganda lásán ni. ó kàn sọ tiẹ̀ kó lè bá ọ̀rọ̀ lọ ni. kó mọ̀ kó lè jẹ́ kó lè bá rí vote that's it ó dẹ̀ ti ṣe ó ti jẹ so but mo fi yẹn sọ̀rọ̀. à ń sọ̀rọ̀ Trump dáadáa. exactly tabali apá kejì. mo fi yẹn sọ̀rọ̀ kò yẹ yín sìn pé káwọn ní fújì tó bá di wípé bóyá wọ́n ti bóyá àwọn fáṣẹ dá gbẹ́mísọ̀ tó láàrin wọn kọ́ máa lo diplomacy ni Trump lò tó fi wọlé so you know it's like àwọn ọ̀rọ̀ mi wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ máa pa kí nǹkan lè kó lè ṣẹnu re. exactly ọ̀ṣẹ̀ so pẹ̀lẹ́pẹ̀lẹ́. tí ẹ bá rí òṣùpá bá gbọ́ ọ̀pẹ̀lẹ́ ní fáǹsì ẹ̀ ó ṣe sùúrù kó má torí ẹ̀ rí Pasuma bí gbà tó yẹ pé ó fẹ́ bá tiẹ̀ jẹ́. àbí Wàsáyìndé. Pasuma náà bá gbọ́ ọkọ̀ lẹ́nu fáǹsì ẹ̀ kó má máa fojú burúkú wo currency pé àwọn fáǹsì ẹ̀ sọ báyìí ní kọ̀ọ̀kan báyìí kì í ṣe gbogbo tó bá ń gbọ́ ní kó máa fi etí sí kó má tẹ̀lé. wọ́n ti ẹ̀ sábà lè mú máìkì ẹ̀rọ àtàwájú àlọ́ stage báyìí wọ́n ní ògbọ́n ọ̀kan mọ́ wọ́n ti wà ní rẹ́ẹ̀mù mi wọ́n ti wà láyé mi káwá ti mú máìkì ẹ̀rọ stage pé kò sí ọ̀tún wò lè sọ ṣé bẹ́ẹ̀ náà ni. ìyàrin yóò yé mi o I don't know about that. ọ̀hìn ọ̀hìn ọ̀gá kìnnà ìgbà láyé ẹ̀yẹ kí àáfi kọ́ báyìí ná ìyókù àmọ̀ gbé afọ ní wẹ́lẹ́wẹ́lẹ́ lórí àwọn ọ̀rọ̀ oníṣẹ̀ṣe àti mùsùlùmí èyí tó ń dráàgì lórí social media táwọn kan sọ pé nílé Ifẹ̀ kábíyèsí owó lójú Muhammad lọ sallallahu alaihi wasallam owólé náà ni bàbá wa bàbá sórí ìmáàmù ni wọ́n oníkéwù ni wọ́n àfáà ni wọ́n so wọ́n á lè gbé alẹ́ bẹ̀ dáadáa orí ọ̀rọ̀ ti Trump Amẹ́ríkà náà wọ́n á bá wa sọ ìyẹn náà àti àwọn nǹkan mi ní ọlọ́kan òòjọ́ kan so alẹ́ mú kàṣí lórúkọ tèmi o ọmọ bàbá ní Sàárẹ̀ Olú ó dàbọ̀.